Adégòkè Àlàó Àgàn. Àfẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ yìí. Onínúure ọlọ́kàn ire o Àlàó. Aya ọmọ àtẹ̀bí ń ṣe léde lẹ́yìn rẹ̀ o Sùúré. Ẹ̀yìn tó fi sílẹ̀ kò bàjẹ́ o Àlàó. Àfẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù. Jésù fẹ́ ọ o. Onínúure ọlọ́kàn ire o Àlàó. Wọ́n ń gbáyà olú. Aya ọmọ àtẹ̀bí ń ṣe léde lẹ́yìn rẹ̀ o Sùúré. Sùúré. Ẹ̀yìn tó fi sílẹ̀ kò bàjẹ́ o. Kò ní bàjẹ́ láéláé. Dídùn dídùn ní ìrántí olódodo. Àmọ́ olódodo lọ kọjá òbí tó dé o. Ọlátúndé o, Àlàó Àgàn ọmọ Adégòkè. Gbogbo ọjọ́ kẹrìndínlógún oṣù keje lámọ̀ ṣèrántí ọjọ́ bí rẹ̀. Ẹni rẹ̀ lọ nílẹ̀ yá abiyamọ gbélé ayé mọ́. Àlàó Àgàn máa ń gbọ́rùn sọ̀rùn rẹ̀. Kòkòrò jẹ́ gbádùn obì tó gbó. Ikú ò jẹ́ gbádùn Ọlátúndé Àlàó Àgàn. Ọmọ Adégòkè, ọwọ́ ọkọ̀ Yẹ́bọ̀dé Sísílíà Àbẹ̀kẹ́ Àgàn. Aya rẹ̀ lẹ́dẹ̀ ọkọ̀ ó sojú rẹ̀, ó tún sẹ́yìn rẹ̀. Aya tó mọ̀ kí ọkọ ni ọkù ìdílé mú o. Àní kìkì àtọ́ láti dùnú kó máa báwọ̀ ọmọ rẹ̀ àtaya rẹ̀ gbogbo. Gbogbo ọmọ àtọmọmọ àtẹbí àtaya rẹ̀ níṣẹ́ dàrò lẹ́yìn rẹ̀. Bí kò bá pa lára èmi ò bá ní kùjàre rẹ̀ ni. Ọlátúndé Adégòkè. Bí kò bá pàjẹ́rò èmi ò bá ní kùjàre rẹ̀ ni. Alára ti pọ́ ti lọ ajẹ́rọ̀ rọ̀rùn alákejì. Àwáyé ẹkú kan ò sí òun gbogbo wa la jẹ kú nírọ̀ Ọlọ́run. Ọlátúndé Àlàó Àgàn títí lálámọ̀ ṣèrántí rẹ̀. Àwọn kan ní kú ọlọ́gùn mo nírọ́ ni wọ́n ń pa. Ọmọ lògùn kú o. Ọlátúndé wálé ayé ṣe rere ó bímọ ó sì láyà rẹ̀. Àlàó Àgàn Moses bẹ́tì rẹ̀ bá ń jẹ́ ọmọ mi kan ọmọ lórí àmọ́ ṣe dárò rẹ̀. Bàbá ẹsẹ̀ bí kú agbẹ́lẹ̀ ẹ̀kan gbòǹgbò. Bàbá ṣèkàṣèkà ló kú agbẹ́lẹ̀ ẹ̀kọ́ kúta. Bàbá Olúwa ṣeun. Bàbá Olúwa kẹ́mi. Bàbá Adébọ́lá. Bàbá Tolú ló pẹ́. Bàbá Olúwa pẹ̀lú mi. Bàbá Olúwa dá mi láre ló kú agbẹ́lẹ̀ àkàpọ̀jì owó. Àkàpọ̀jì idẹ. Akéèjì gbàrà bàbá ilẹ̀kẹ̀. Àlàó Àgàn. Ọlátúndé Adégòkè ó wádìí àwọn bàbá rẹ̀. Ọ̀dẹ̀gbọ́lé ẹlẹ́múyẹ̀ nísàlẹ̀ ọ̀rá lọ́jà àgbo. Ó wádìí lẹ̀ mọ̀mọ́ rẹ̀. Ọdọ́kì Òṣùpá lọ́gbọ́mọ̀sọ́ ajílẹ̀ tẹ́bí wọ́n ti jẹ káwọn tó mú un kọyàn gan. Àlàó Àgàn ọmọ ẹlẹ́sẹ̀ ọmọ jíbọ̀rọ̀ ọmọ òkò tẹ́mi lẹ́wọ̀n bá torí ẹni wá. Ìró ọmọ ìró owó ni ó yá mi nílé bàbá rẹ̀. Ọmọ òkò pàyẹ́ ọmọ òkò ràyí kí ọmọ bàrẹ̀ ẹrúkẹ́rú àbílàlà lẹ́nu bí ẹ̀sìn. Òkò àlàkẹ́ ọmọ jẹ̀bi ọ̀rọ̀ yọ sẹ́sẹ́. Òkò wẹ́kú ìdí ẹ̀ wẹ́kú àjíṣọ́ lánìyàn ọmọ jòwúyọ̀ kọ lẹ́nu ọ̀pàpà mọ́kọ́bí nílé bàbá rẹ̀. Ògbómọ̀ṣọ́ ajílẹ̀ tẹ́niyàn bí wọ́n ti jẹ káwọn tó mú un kọyàn gan. Àlàó Àgàn ọmọ ògbó mi ògbó nìyàn ọmọ fò gbòjà bí oṣù ọ̀dàrà. Nígbògbómọ̀ṣọ́ bá ṣe tó ṣe tán bí ọlọ́gbọ́n nínú òṣèbí eré lọ́mọ ajílẹ̀ tẹ́ntẹ́ bọ́lúwa rẹ̀ ṣe. Ọgbọ́n ọjà kókó yín lọ́gbọ̀mọ̀ sọrí ẹ̀dẹ́nu ọkọ̀ ẹ̀sìn mi. Ọ̀bọ̀bọ̀ lẹ́yìn òkú nìyàn ọmọ rí gángan pẹ̀lú ẹ̀jọ́ arábàrú nìyàn ọmọ jọ́lù jápẹ́. Ọlátúndé o, Àlàó Àgàn Adégòkè máa sùn lẹ́yìn Olùgbàlà. Ọmọ àtọmọmọ àtàbúrò àtàyà rẹ̀ ni wọ́n ṣe léde lẹ́yìn rẹ̀. Gbogbo yín pátá ayé òní jù yín sínú kòlò bóbi ẹ̀kọ́ yangàn lágbára Ọlọ́run ọba. Àdùkẹ́ jàǹtàlẹ̀ mi jẹ́ ọmọ wọn ní Kútọ́ọ̀nù. Ọlátúndé Àlàó Àgàn Moses ọmọ Adégòkè títí láyé làá mọ̀ ṣèrántí rẹ̀.